Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Keep it there. Go. Hey. Snake. Hey, shoot, snake. Go. Ẹ̀dá lè ṣe fún ara ẹ̀ yàtọ̀ sí nǹkan tó lọ́n bá fẹ́ sí olúwa ẹ̀. Nígbà tí ẹ sọ̀rọ̀, Ọlọ́run gba ọ̀dọ̀ yín sọ̀rọ̀ ní pé ó ti pa ẹ̀. Ọlọ́run má yẹ kó kàn wá fara. Ó yí bíríbírí, ó yí kan mí o. Ó yí bíríbírí. Ó yí kan wá o, ṣé ọba mi. Ó yí kan wá o, àánú Olúwa yí kan wá. Kẹ́pẹ́ ọba mi, kẹ́pẹ́. Eléyìí pọ̀ ìgbà tó bá ṣọdún bẹ́ẹ̀ yẹn àfọyẹ. Àmín. Nígbà wí Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Àmín. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀. Àmín.